منك لم تقط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب وأنك قد خلقت كما تشاء كأنك قد خلقت كما تشاء. آية من القرآن ọlọ́run ní ألا يعلم من خلق وهو اللطيف الخبير. ọlọ́run dáná tó wá máa ti bọ̀ dá tèmi ọlọ́run يعلم من خلق وهو اللطيف الخبير. gbogbo wa máa tíráyì lára ànábì ni kò sẹ́ni ó lè máa ànábì tọ́lọ́run. kò sẹ́ni ó lè máa bá ànábì ṣe tó tọ́ba tó dá o. والله لا يعرفه إلا àwọn tí wọ́n tún máa ń sábà fẹ́ máa díẹ̀ àwọn tọ́lọ̀ bá bù lẹ́bùn tẹ̀sùbá. tọ́lọ̀ ń bá wa fi hàn wọ́n fínífíní bí ànábì Muhammad ṣe tó sallallahu alayhi wa sallam. kódà àwọn àṣàwádé tí wọ́n jòkó tì wọn máa nẹ́bi tó wọlé tó. sallallahu alayhi wa sallam. tó bá lọ sí sọ́ọ́tù dànsá. ó rí i pé Umaru nínú àwọn àṣàwádé tí a bá ní ẹ̀wọ̀n wá intelligent ọlọpọlọ gan sẹ́yìn náà Umaru ní ọpọlọ gan torí nínú àwọn tí orí tẹ̀yà bá ti lówó má fò ní ìbéèrè wọn o tí a bá lówó àwọn tí wọn máa ń pè ní businessman yà ọpọlọ tó fi kó owó jọ tó ọba bẹ ń wájú ẹ tó ọfẹ máa ta ọpọlọ fún yín kà ń wù ọ ni tọ́lọ́pọlọ ọba tó fi kó owó jọ ju ọpọlọ tiẹ̀ tó wájú wá bá wù lọ. Umaru olówó ni oníṣòwò ni ẹ̀bùn tó wà lára rẹ̀. ọ̀rọ̀ mi ń bẹ tí Umaru máa ń sọ ọba wo Alukurani àwọn ọ̀rọ̀ mi wà Alukurani ọ̀rọ̀ Umaru lọ́dọ̀ ń sọ di ọ̀rọ̀ Kurani níbi ọpọlọ rẹ̀ gbóná dé. wọ́n ní anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi káyà bọ̀ tiẹ̀ ní bàbá wo ló ṣe jẹ́ ọmọ nìyẹn. ولقد الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر. ìyá anabi bá Al-Qur'ani nínú ọlọ́wọ́ àbẹ̀sẹ̀lẹ̀ òun ti fọpọlọ tẹ̀lé ti wí. nígbà tá a nàbí dé abúlé tó lọ́n ṣe ní yín bá débẹ̀ wù dé Umaru ní fatabara kàdá wà sáwọn náà ní kí ọ̀rọ̀ ní ànábi kẹ́rin lókun. ọ̀rọ̀ tó sọ ọ̀dà rẹ̀ tọ́lọ́hún fọpọlọ tọ̀ bọ̀ wá mà yí pé nǹkan tó yẹ kó kù ní abúlé tó ṣe yọ yẹ ká kí ọ. Umaru ni wọ́n jòkó ọlọ́run fún ànábì hàn sọ̀rọ̀ pé tẹ́yà bá wà lára àwọn ẹni ọlọ́run àbọ̀ wà lára àwọn ọ̀fà ọlọ́run máa fi wọ́n hàn wá jura wa lọ. ọlọ́run fún ànábì hàn Umaru ọwọ́ àwọ̀ báwọn àyókù máa ṣe ń ṣe sáà nábì ẹnì yìí èmi ṣe ń wo yìí ó ju bá a ṣe ń ṣe yìí lọ. sábà báwọn náà sábà Umaru wọn wá lọ sọ fún ànábì pé sórí tá a bá ti jẹun tó ọmọ ṣe fún wa táwọn tó wa ká jẹ ká máa lò ní. ànábì náà yìí náà lára mi níṣẹ́ tó yí ká Umaru ní bóun ṣe fẹ́ nu bí ànábì sì dáa púpọ̀ lẹ́yìn. òṣìṣẹ́ ẹni tó rèèyàn má lè dìtọ́ ànábì. tọ́ba ti di ká ànábì bá fi ní èèyàn fún mi ó sọ lọ́wọ́. ó sọ lọ́wọ́ ní sùúrù ànábì ni ànábì bẹ́ẹ̀ bá lè dìgbà ànábì àwọn ọ̀sẹ̀ tún yí ká lẹ́ẹ̀kan náà lọ́la ní jìbìrì lọ́ba ibi Umaru lọ òun ni wọ́n lọ. يا أيها الذين آمنوا ọba ń fẹ́ ká
máa bá ànábì ṣe tó ni títóbi ànábì lọ́fẹ̀ẹ́ yẹn wọ́n ní mo pẹ̀ ń tẹ́lẹ̀ pẹ̀lú ọlọ́run ọba gbọ́. látàrí kùlùbù tànàbí ilà yóò sànàlà kùnrin látọ̀ àmì nìgẹ̀rà náà sí ìnáyìnà. látòní ẹ má tún wọlé ànábì wọ̀ kú ọmọ ètò ọ̀lẹ̀ mú wọlé oúnjẹ bá délẹ̀ tí wọ́n ní ẹ wá jẹun ẹ wọlé kẹ jẹun. wàlákì mi dàdú ìtún fàdíkùlù fàyíṣà tó ìmọ̀ tó bá ń tẹ̀sírò. bàbá tó ti jẹun tán àwọn ọ̀rọ̀ awáwẹ̀ awẹ́wọ̀ ọ̀rọ̀ wà tí yẹn máa dálẹ̀ tí wọ́n máa fẹ́ nu lu ẹnu. yìí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kódà lọ́dọ̀ bá fẹ́ máa bá wọn àáfàá ṣe tó kò sáré ká tó lóhùn tó bá kan dọ́wọ́ àáfàá kan lẹ̀ lọ́dọ̀ rẹ̀ kó jù lọ. yọ̀wọ̀ ajáde sí ọ. ó tún rí yí pé nǹkan mi bẹ lọ́dọ̀ rẹ̀ tọ́jú ẹ̀ tuntun wo tójú tiwa lọ yọ̀wọ̀ ajáde sí ọ. irú àwọn ṣe lọ́dọ̀ ànábì Muhammad gẹ́gẹ́ la ní sàmúlò àdàsálàm gẹ́gẹ́ la ní buwa nùlí. wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ẹ́ lulẹ̀ mu. Musa tẹ ẹ ní mu. Ọlọ́run gbà fún Musa bá kèlé mu láyé. wọ́n tún wọ́n sàá ani Ibrahima alilayi láti wọ́n sà Isa wọ́n sà sọ gbogbo anabi ń bọ́ ilé anabi náà anabi ọ̀wá fẹ́ kí wọ́n wéṣì ìbámu jáde sí wọn àmọ́ màá pé tí wọ́n sọ wọ́n ti bí ọlọ́run nù ẹnìkan jẹ́ kẹ̀límù láyé ẹnìkan jẹ́ àlílù láyé ẹnìkan jẹ́ kí ni lùhù láyé sótó mi ni. wàhánà àbíbù láyé wàlá fàkàrọ̀. anabi bá jáde sí wọn. àná àbíbù láyé wàlá fàkàrọ̀. bí Musa ṣẹlẹ̀ wù kọ́ jẹ́ àlílù ọlọ́wọ́ kẹ̀límù. bí Musa ṣẹlẹ̀ wù kọ́ jẹ́ kẹ̀límù ọlọ́wọ́ ọba tó kò tó mi. bí Ibrahim ṣẹlẹ̀ wù kọ́ jẹ́ àlílù ọlọ́wọ́ ọba ọ̀rẹ́ ayò ní Ibrahima kò tó mi. tí Musa bá tó ànábì ni níjọ́ tí Musa ń sọ fọ́lọ́wọ́ ọba ní Suratul Araf pé mo fẹ́ rí ọ. ṣé bí Musa ọ̀sà béèrè bí àbí òbèrè ni ó ní ọmọ fẹ́ rí ọ ẹni wọ́n pè ní kẹ̀límù ọlọ́run lò tí wọ́n rò pọ́jú ànábì lọ táwọn ìtọ́ ìjẹ́ wọn máa wò pọ́jú ànábì lọ àwọn àfáà níbi tọ́lọ̀ ń dákọ̀ Musa dé nínú Al-Qur'ani ọbẹ̀ yẹ ká sọ pé Musa jọ lọ́dọ̀. Al-Qur'anu ayẹkúnlá ni Musa. ọbẹ̀ yẹ ká sọ pé Musa jọ lọ́dọ̀ Al-Qur'ani àmọ́ tòun ti bẹ́ẹ̀ kò tó dà nígbà tó lóun fẹ́ lọ́dọ̀ ọlọ́run ajá Musa libi kọ̀tìnà wà kálá قال رب أرني أنظر إليك قال لن تراني má wílẹ̀ máa ní sọ fún un. لن تراني kò ní bí bọ́bá pé tí ó padà ṣeéṣe ni lání ọkàn mi. àmọ́ ní lán تراني ọlọ́ọ̀ni kò lè ṣeéṣe ìjọ lè pọ́sibù ni. yàní pé nínú àni mustahil. ولكن انظر إلى الجبل ọlọ́ọ̀ni dèédé bó ṣe máa lọ́dọ̀ mi jẹ́ sọ fún òkè ní kí wọ́n máa wò. فإن استقر مكانه فسوف تراني fọ́fà máa gbọ́ Al-Qur'ani. وإن استقر مكانه فسوف ọlọ́ọ̀ni òkè تراني ni wọ́n máa wò. èmi àwọn afárá mi hàn òkè. فسوف ọmọ ìyá تراني tó wọ Musa tó rí mi. فلما تجلى ربه للجبل جعله دكا sọ́mà tàjálà. ربه للجبل ọlọ́run wá fara òkè tájà nínà nìyẹn. kọ́lá àwọn Sufi ọlọ́run lápá sókè lára ọlọ́run nígbà tí wọ́n fara òkè ni mo ní Musa ọmọ òwúwọ́ kan yọ sí ìdajì kọ́lá ọlọ́run ò lè gbé ìdajì mọ́lẹ̀ rẹ̀ àwọn èyí ti sẹ́ tọ́kàn sẹ́ síbẹ̀ báyìí nígbà tára bá sẹ́ ọlọ́run ní ni Musa rí. وقرأ موسى صعيدا Musa dákú mi. yẹ́nyẹ́ ebe ọlọ́fẹ́ rí mi kẹ́límù láyé nù. فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين bẹ́ẹ̀ ló mi jẹ́.
jẹ́jẹ́ là nàbí jòkó jẹ́jẹ́ là nàbí jòkó rẹ̀. Subahana. Ọlọ́run ní àrùn rẹ̀ yún mí ní ó ti tọ́jọ́ mẹ́ta ní ìrírí ọ̀. Subahana. Subahana. Alladhi asra bi abdihi laylan min al-masjidil haram ila al-masjidil aqsa. Alladhi barakna lahu linuriyahu min ayatina innahu huwas sami'ul basir. Ọ̀wá lè gbọ́ nínú orí àwọn omi ara tì náyé ọ̀wá padà sí Sùrátù Nájì. Kò tó lè wọlé. Àbàtúbàbà ilé abúdí máa kásábàlì fún àdúbàrà. Àbàtúbàrú dàwú àlàmáyàrá. Wàlàkọ́dìrà àwọn nẹ́sílátà ní wúkúrá. Ìdá sídìrátì ní mòǹdà. Ìdá jannatul mawa. Ìsìyàgìṣà sídìrátà màlẹ̀gìṣà. Màzádà ní bàbá wà tọ̀dá. Kúbùrọ̀ àwọn àgbà lọ gani Ọlọ́run. Orí bí jìnnìdínlù ṣe mú lọ tó Ọlọ́run ló ti kọjá àwọn jìnnìdínlù. Ìwọ tó ń bí bẹ́ẹ̀ bá Kùránì tó sì máa ń tọ́lọ̀ ń bí ìgbà tí ń sọ Sùrátù Nájì náà ní sọ ó láwọn méjèèjì. Súnmọ́ dàda bàtàkà ńlá bàtà mẹ́kọ̀ bàtà ọ̀sẹ̀ ìrìnàwó àdìgá. Bàkànà kọ́ bàkà ọ̀sẹ̀ ìrìnàwó àdìgá. Ṣé wọ́n sọ́dà méjì nímú nù kò tó. Wàmà jàlákà kò mí káyà Mùsá. Mùsá náà ni. Bọ́lá òun láyà látàrí wádìí tó ilé kára mílítàrí jọ. Olùkọ́ bá àwọn ìjọ rẹ̀ lẹ́tọ̀ kẹ́gbọ́ wa bá mi. Ó ní ìyọ́nù rẹ̀ náà ní wá. Ìyọ́nù rẹ̀ mi pa wọ́n tì. Ọlọ́run wá ìyọ́nù mi. Mùsá tẹ̀sẹ̀ wá ni. Ànábì ọ̀wá kó tó rí. Fàṣibírí àmọ̀ ẹ̀kú lúnà. Wàsábì bí abùdí rọ́bì náà bàbúlà tùlù ìṣàmùsí wà kọ̀bìlà burú bí àwọn àbí ní àná ilé ìlì. Wàsábì wà tí wọ́n bá náà rí lálábàdà rí dọ́. Mùsá wá ní. Kẹ̀rí Mùsùlùmí. Bẹ́ẹ̀ ni Musa tún láwọn nǹkan tó béèrè lọ́dọ̀ ọlọ́run àmọ̀gbàtà níbi béèrè tọ́lọ̀ fi fún Musa ní béèrè kú ọlọ́. Ọ̀làrá bí sí àlì sádìrí, wáyé sí ilé àmúrí, wàhálù ní kúdátà mìlì sáàdì, jẹ́bùkọ̀ orúkọ òní, wàjàálí wà sí ìrọ̀bìnrin àlí àrùnà í, òṣìdú níbi àṣírí, wọ́n àṣírí kí n fi àmúrí, ẹnu sábẹ̀ àkàkẹ́sí rán, wàyé sukúrọ̀ àkàkẹ́sí rán, ìnáka kún tàbí náà bá sí rán. Kọ́lá kọ́dí òun jí tàṣó làkàyà Mùsá. Musa béèrè mi. Kọ́lọ́run tó ní mo fún ọ. Àmọ̀gbàtà náà bí èyí ti sọ pé. Alámúná sì rà lákàsọ́ níra. Wọ́n dáná àgàwí sí ọkọ̀ lẹ́dí àkọ́kọ́ sára. Wọ́n rà fàánà làkàsí kíra. Ẹ wọ́n béèrè. Ìjọ fún ni. Títóbi ànábì ni. Umaru wá wí bẹ́ẹ̀. Fàyíṣà àtẹ̀yìn mú tún bá tẹ̀sí wà láwọn sáré Ànábì wa kò pé sọ̀rọ̀ kí tún wọn káyìn ní kí wọn náà lọ. Ọlọ́run ní Umaru lọ ni mo lọ. Lọ́wọ́ agbáyà ìwà bẹ̀ bá jẹun tán ẹgbàlẹ̀ yìí lọ. Ẹ má fẹnu lẹ́nu mọ́. Ìfẹ́nu lẹ́nu kẹ́ ẹ máa sọ tí ò sílẹ̀ nìkan jù mí lọ. Lọ́jà Ànábì ó jáde sí wọn pé àdìbò Ọlọ́run ọba mi láfàr kò ti fà ní bẹ́ẹ̀. Musa ò tó mi. Isa ò tó mi. Ibrahim ò tó mi. Kò sẹ́ni ló tó mi fún gbogbo wọn. Ìyàbáàdì kún kádà Yusuf nàbí. Kí ẹ máa fẹnu lu ẹnu lọ́dọ̀ Ànábì ẹ̀ ń fara ní. Fọyẹ́sítà yìí mi kò. Ànábì sì tijú yín. Wàláhùn la ẹ̀sà yìí mi nà láàkì. Ọlọ́run ò ní tijú òótọ́ iṣẹ́ yín ọkàn bàjẹ́ ni. Fàyíṣà sàálì tùmọ̀ wọn nàbẹ̀ táwọn bá ṣe àlùwọ̀
بالحجاب. Ọlọ́run ní tẹ́ bá wá fẹ́ bí àwọn ìyàwó rẹ̀ ní nǹkan ẹ má fèsì àwọn ìyàwó ànábì dàrẹ́tì mọ́ ẹ jẹ́ kí nǹkan kan dá yín ẹ fi gàgá sáárín pẹ̀lú wọn. ذلكم وسع لقلوبكم وقلوبهن. àti ìrùn ní ọ̀fẹ́ mi yín máa tẹ̀mí tiwọn náà. وما كان لكم أن تؤذوا رسول الله Ọlọ́run kò tọ́ fún yín kẹsì ànábì àbí kẹfara ní. ولا أن تنكحوا أزواجه من بعده أبدا. wọn ti ń wọ àyíṣà eléyìí kéré àfàìkú ànábì èmi ló ń fẹ́ ọ̀ṣọ́ síta ìrò mi Ọlọ́run ni mo rí ọkàn rẹ kọ̀tọ́ fẹ́ nìkan kan nínú. أنكحوا أزواجه من بعده أبدا. kọ̀tọ́ fẹ́ nìkan nínú yín kó lóun ó sùpọ̀ ìyàwó ẹ̀ àbí yóò fẹ́ ìyàwó ẹ̀ lẹ́yìn bàbá ti kú tán abẹ́dà nítorí nu ó ti bọ́ sínú sàṣí ànábì Ọlọ́run fẹ́ àwọn ìyàwó ànábì ṣèyí àwa ni. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. Ọlọ́run ní kọ̀tọ́ kẹlẹ́ fẹ́ ànábì lẹ́yìn ìgbà tó wà kẹlẹ́ fẹ́ àwọn ìyàwó ẹ̀. إن ذلكم كان عند الله عظيما. ṣe bẹ́ẹ̀ o ti di tó tóbi lọ́dẹ̀ ní Ọlọ́run. إن تبدوا شيئا أو تخفوه. Ọlọ́run bẹ́ẹ̀ sọ síta àwùjọ fún àbọ̀ pamọ́ sínú mo ti mà ní ọkẹ́. فإن الله كان بكل شيء عليما. ọkàn ni mo mọ̀ pátápátá. إن الله. ó wá sọ bẹ́ẹ̀ ìgbà tó sọ bẹ́ẹ̀ tán ó wá fẹ́ kí wọ́n máa bá ànábì ṣe tó níbẹ̀ ta lẹ́ ń pè é nítorí pé mo kàn bùn yín ọkàn yín kọ́ wà láàrin yín lẹ́ẹ̀fi dáàmà lẹ́tọ̀ pé èèyàn lásán ni ó ń ṣe mọ bó ṣe tó ní fẹ́ yàn láà. وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Ọlọ́run ní ìmísẹ́ mi òun yìí nìkan náà ni èmi Ọlọ́run àtàwọn màláíkà mi يصلون على النبي. òun là ń kì òun là ń yìn òun là ń kẹ́ àkẹ́ lọ́sàn-án àkẹ́ lálẹ́ àkẹ́ láàárọ̀ àwọn là ń sàṣàlátù fún. gbogbo iṣẹ́ tó wà nínú tírà nínú Kùránì pátápátá Ọlọ́run ti sọ́dọ̀ wa ni àwa ló ní akírun àwa ló ní agbáwẹ̀ àwa ló ní ká lọ sáájì ọ̀rọ̀ yìí máa ní àwọn ló pe fún kòkó ń bá a ṣe kán bẹ́ẹ̀. iṣẹ́ yìí olóhùn lòún ń ṣe àtàwọn màláíkà làwọn ń ṣèkẹsẹkẹ fún ànábì. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ẹsẹ̀ kẹsẹ̀jẹ̀ ẹsẹ̀ àṣàlátù fún ànábì àti gbogbo ẹni tó bá fẹ́ bì kan láyé gbogbo ẹni tí ó bá rọ́nà lọ láyé ẹni tó bá fẹ́ ṣẹ́kù ànábì yóò dì mọ́. nítorí pé kò sí oore kan kò sí dẹ̀ra kan gbogbo àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n wá pátápátá èèyàn ni wọ́n ẹni àgbà fún ni wọ́n ìdẹ̀ra ni wọ́n jẹ́ láàrin wa àmọ́ wọn tó tà ànábì. Quran ló kúrú fẹ́ bẹ́ẹ̀ lọ sí Suratu Ali Imran. لقد من الله على المؤمنين. لقد من الله على المؤمنين. إذ بعث فيهم رسولا من أنفسهم. إذ بعث فيهم رسولا من أنفسهم. من أنفسهم. ما ولهم قل لقد من الله على المؤمنين. على المؤمنين. ìdẹ̀rẹ̀ mi Ọlọ́run mọ parí mo ti ṣèdára fẹ́yìn mùmíní ìdẹ̀rẹ̀ mi Ọlọ́run ọba lé nítorí kíni. بعث فيهم رسولا من أنفسهم. mo gbé òjíṣẹ́ dìde láàrin yín ta ni rọ̀ṣúlà wọn. ànábì ni. ìfàfà àti onímọ̀ àti ìjòyè wa pé láfù rọ̀ṣúlà nìtàsím. náírà kan tọ́jà pé kí ni nàkúrọ́tù tààsì nítorí fi
wa máa ibẹ̀ Rasulullah kéésì nǹkan kékeré àyà bíi méjì wá púfù ẹ̀ náà Kùránì lọ́nu Suratu Nisa kọ́ ọ̀mọ̀ pé kẹ́lìmà Rasulullah kéésì kékeré Rasul ibi òjíṣẹ́ kéésì nǹkan kékeré látùnyà lọ́lọ́run sọ ní Suratu Nisa òrí mbẹ́ ọlọ́run sọ pé. ولا تجادل عن الذين يختانون أنفسهم. Ibi wọn fẹ́ kọ́ ọlọ́kọ́ wò kóòlù mú àkóòlù mú. وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله. Bàbá ọlọ́run fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé òjíṣẹ́ kìí ṣèyàn bíi ṣé òjíṣẹ́ yìí náà ló yí sí tẹ́ kàn mú báwọn. Òjíṣẹ́ mi ọlọ́run ni máa gbọ́ gbólóhùn ẹnu. وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله. Ọlọ́run ni máa gbọ́ gbólóhùn ẹnu wọn tí wọ́n sọ wọn làwọn pa Ìsá ọlọ́run ní Ìsá ò lè pa. ابن مريم رسول الله. Ọlọ́run ní Ìsá ò lè pa Ìsá tọ́já sí pé kí ni òjíṣẹ́ mi ọlọ́run ọba ní Ìsá tẹ̀lé bá ní. Sọ́wọ́sẹ̀ mi Ìsá àti mú. وما قتلوه Ọlọ́run ní. وما صلبوه يكيد وما صلبوه ولكن شبه له وإن الذين اختلفوا فيه لفي شك منهم ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يكينا. Ọkùnrin bẹ́ẹ̀ tó ní kẹ́lí òjíṣẹ́ Ọlọ́run ní sọ̀rọ̀ nù ní máa gbọ́ gbọ́dọ̀ wọn tí wọ́n ń sọ yí pé. قتلنا المسيح عيسى ابن مريم. Àwọn pa Ìsá ibùdó Màríàmù wọn làwọn pa wọn kò jíṣẹ́ mi. رسول الله. Ẹ máa ń gbọ́ àwọn yẹ̀yẹ́ wọn làwọn kò jíṣẹ́ mi Ọlọ́run sóyún iṣẹ́ mi ṣe ń pa báwọn. Ọlọ́run sì máa wí àwọn làwọn gbọ́. Àmọ́ gbọ́ ni ibùdó náà ànábì Ọlọ́run tọwọ́ bá yàyà ni. Tọwọ́ bá. Amọ́lọ́njọ́ yé wa yí pé àwọn rọ̀ṣúlù ń dùnà bí ìrọ̀. Nítorí pé rọ̀ṣúlù tó bá jòjì sí Ọlọ́run ìkankan ó ti kọ́kọ́ wà nílẹ̀ fún Ọlọ́run fúnra ara rẹ̀. Gbogbo tó lè wù kó lè máa ṣe ládùúgbà gbogbo tó lè wù kó lè máa ṣe níṣẹ́ Ọlọ́run fúnra ara rẹ̀ ti kọ́kọ́ ṣe ìṣọ́ráǹtì lọ́dọ̀ rẹ̀ pé ọwọ́ ò lè gbọ́. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون جندنا لهم الغالبون. Ṣé promise mi Ọlọ́run ni ó ti síwájú torí òjíṣẹ́ tí wọ́n ń jẹ́ àwọn ti jẹ́ ànábì before òjíṣẹ́ appointment wa ni. Appointment ni Rọ̀ṣúlù. Wàá sẹ́ni tíjọba àpọ́jù tí ò ní kó security fún. Ẹ ò ta ló ní tíjọba àpọ́jù tí ọ̀wá kó security. Gómìnà àwọn Èkó yìí níjọ́ tó lọ lórí yọkàn. Sọ pé oríire ẹlòmíì yọkàn lọ bá lé jẹ́jẹ́ ni. Ìmúra Ọlọ́run múra ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ọjọ́ náà ni òun bá gba fọ́ọ̀lù ọ̀gá. Wọ́n á gba bóun sómi aṣíwájú ni wọ́n wà á wà ní tókè ìwọ ní next governor ní gẹ́gẹ́ wọ́n bá sáré pa fóònù tọ́lọ́ ọ̀hún tó yìí wọ́n bá tún pè padà pa àníwọ̀ ní gómìnà àgbà wọ́n ní ẹsẹ̀ ẹnubà tí ó wí lẹ́ẹ̀kan náà mo fẹ́ lóru olókè àìkú bá jẹ́sẹ̀ sí kí wọ́n máa sọ ẹ̀dá kìí ṣe ìgbó sì kọdún kan o. Ó fọ́n gbogbo àwọn security tí wọ́n máa tẹ̀lé o láti ṣe. Wọ́n fún yàrá apọ̀tímẹ́ntì wọn bọ̀ fún security. Ọba ni wọ́n yà kọ́ sí. Sàbàbọ̀ ní káyí máa tún lè yí bá mi lẹ́yìn ìsọ̀lẹ̀ ìnáwó làwọn lè máa zúrú. Ọba ní iná jù wa kéde mú ọ̀tẹ̀tẹ̀ máa ṣe ń sẹ́. Iná ńlá wọn lọ sùúrù. Síwájú fún wa wípé ẹni àrànṣe ni wọ́n ẹni tí ó jẹjà ni wọ́n ọ̀jẹ̀ jẹ wọ́n. Wàyí náà yóò dáná onígbà àlebú. Ọba ogun Ọlọ́run ni ó borí. Ọlọ́run tó ti sẹ́
dẹrù yí pé ó yí sí báwọn. wà má qataluhu. ọlọ́ni irọ́ ni ẹ̀rí gba ìgbọ́dọ̀ kí ni mo wá wò tẹ́ fi pa yín sá. wà má salabu. ọlọ́ni ẹ̀rí ṣe lálóore kí ni mo fẹ́ máa wò. walakin shubbiha lahum. ọlọ́ni kì í ṣe yíṣẹ́ mi tọ́jọ́ ni ẹni tí èso jíṣẹ́ lọ́wọ́ yín bá ọwọ́ yóò lè bò jíṣẹ́ mi Ọlọ́run. wa innal ladhina ikhtalafu fihi lafi shakkin minhu. ọlọ́ni ẹ ti sí láfi ṣáàkì mi nínú ìyè méjì lẹ́wà. ma lahum bihi min ilmin illa ittiba'a zanni. ọlọ́ni kò sáré dájú màkà lọ́dọ̀ wọn kàn ń tẹ̀lé àbádídá lásán ni. wa ma qataluhu yakina. máa kọ̀tàlú yakina Ọlọ́run ló jíṣẹ́ mi ni kò ṣeé mú báwọn. bal rafa'ahu Allahu ilayhi. ìpà lápá àmàdájú pápá Ọlọ́run kò sí lọ́dọ̀ wọn Ọlọ́run bó ṣe wá náà ni mo ṣe dá padà mo gbé ọ̀nà ìyá lọ́dọ̀ wa nígbà ó ti tásìkò wọ́n tún gbé lòkè padà pé kókò láàrin yín. wa kana Allahu azizan hakima. kẹ́kọ̀ọ́ jíṣẹ́ tọ́ba kan tí sọ́ọ̀tù Mariam. قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا. òjíṣẹ́ èsè nǹkan tó kéré nígbà tí Mariam ń bẹ̀rù ọ̀rọ̀ tó wá fẹ́ fi fíláyà balẹ̀ ó fi ọ̀rọ̀ yìí pé ẹni tí èdè dalẹ̀ ó fi ọ̀rọ̀ pé ẹni ọ̀wọ̀ lórí Mariam lára balẹ̀ ó ní bó ṣe rí mi yìí. إنما أنا رسول ربك. Ana Rasul Rabbik òjíṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ wọ́n fẹ́ fi hàn pé ẹni abá ti pè lójíṣẹ́ kìí ṣènìyàn kékeré Ọlọ́run fi gbólóhùn jẹ́ ká mọ bá nábì ṣe tó pé dàbọ́dí. من على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آيات. Ọlọ́run ní gbogbo wa sáàrin yín ànábì ni nítorí kí ẹni kọ́kọ́ lè balẹ̀ fún yín ìdẹ̀ra ni kọ́ máa jẹ́ fún yín kí dẹ̀ra yóò lè pè é. يتلو عليهم آياته Mo ní ọmọ wa ṣe nìyẹn kọ́ máa ka gbọ́dọ̀ ayé mi ọlọ́ọ̀ba kọ́ máa. ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. Ọlọ́run mú ànábì wá bẹ́ẹ̀. Ipe kí ni ká ànábì ojú òjíṣẹ́ kọ́ máa jẹ́ dẹ̀ra ìdẹ̀ra tá a dúró ẹ̀rí. Ọbẹ̀ fi sọ ipò ànábì fún wa. Àwọn ànábì kan wá fẹ́ jọ àmọ́lọ́n tí ó yẹ wọ́n pé ànábì ju ìlọsẹ̀ tí ẹ yàtọ̀. Ìdẹ̀ra lẹ́yìn náà ń jẹ́ àmọ́dẹ̀ra ti yín kìí ṣe mutlak mùkọ́yàdì ni. Lọ sí sọ́ọ̀tù làárọ̀. لقد أرسلنا نوحا إلى قومه. Ọlọ́run mo rán Núhà gbọ́ fẹ́ sọ̀rọ̀ Núhà onídọ̀kọ̀dẹ̀ arsalna Núhà. إلى قومه. Wọ́n rán sáwọn ìjọ rẹ̀ ìjọ ẹnìkan ló rán sí. أقال يا قوم اعبدوا الله. Ìdákọ̀mí ni mo fẹ́ lò bọ́ bá pọ̀ níbẹ̀ lọ́dún sọ́ọ̀tù Al Imran. ورسولا إلى بني Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ إسرائيل. Ìsá ọdún rọ̀ṣúlẹ̀ إلى إلى بني إسرائيل. Ọlọ́run ní ọ̀ràn sí ní ọ̀ràn yìí sáwọn síjú àwọn Bani Israẹli rẹ̀. Amúgbà tó lọ́dọ̀ Ànábì wa Muhammad. قال إني رسول الله إليكم. وما أرسلناك إلا رحمة للعالمين. Ọdún máa arsalnaka. إلا رحمة للعالمين. Kèésè lákòmí yìí ni tiẹ̀. Kèésè lábà ní Israẹli ni tiẹ̀. Èèyàn látọ́kọ́ Ọlọ́run ní tiẹ̀ yàtọ̀ mọ́ Ọlọ́run ní. وما أرسلناك إلا رحمة للعالمين. Ìwádìí rámàlílẹ̀ àlàmínà ohun tó fi wá mà Ọlọ́run mú wọn bọ̀ díẹ̀ ni wọn bọ̀ díẹ̀ ni bí ṣe wọn dé ń dé ìlera rẹ̀ ń dé bí wọn ṣe ń dé ìdẹ̀kùn ń dé bí wọn ṣe ń dé nìkan ń pé Ọlọ́run ní ìkà ń pé ni o kò tí ì parí. Ìjọ tọ́lọ̀ ń bá a dé bí pé ni mo bá a dé lónìí ní mú kàn mí ìwà lẹ́yìn ẹ̀ má ó ní àdìyọ. أكملت لكم دينكم وأتممت
أتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. اليوم أكملت لكم دينكم. sẹ́sìn tuntun kankan máa ti mọ fẹ́ mú wa mo ti pé ogun máa dájú mi. وأتممت عليكم نعمتي. kí n máa bá wa nábì wá fún yín ìdẹ̀ra ní jẹ́ fún yín ẹ̀ mọ́ ní ìdẹ̀ra ní wá pé ìmúmi wá má. ورضيت لكم الإسلام دينا. pátápátá tí wọ́n sì gbé wá yìí yẹ̀ wò ni. ètí ìgbà àmọ́ lónìí o. رضيت لكم الإسلام دينا. wọ́n wá sáyẹ̀nsì wọ́n yọ́nú sí ìsìlámù lónìí. الله. gbogbo ẹni tí ọba wa lọ àdúgbò bùkátà nábì kò sí tó kú bàbá wa Akẹ́yẹdé sẹ́kù. ìfẹ́ ànábì ni o gbogbo ohun tí bàbá Akẹ́yẹdé ní lọ́nà fọlọ́hún gbogbo ohun tí wọ́n ní ni wọ́n ná torí ìfẹ́ ànábì. bọ́ọ̀lù àti kẹwọn tó wọ́n sì dálẹ̀ ọlọ́run sọ pé wọ́n ṣe ṣe nù wàdá yìí ṣe o. wọ́n ní tí èèyàn bá kó àyà láyé nígbà ọba kójọ èyí ń lọ máa fi bíf ó ṣe bísíǹsì olówó kóògùn èyọ ọmọ ìjẹun bẹ ọmọ ìdásọ bẹ ogun mọ́tò bẹ ọgbọ bùkátà bẹ tó fi bíf ni àmọ́ kí ló fẹ́ fi sẹ́kù nítorí sẹ́kù lè tọ́ ọba dáàsì wọ́n tó ní tó ń kó sọ́wọ́ nígbà tí ọkàn ò rí sẹ́kù ọ̀dàánù ni o kó lè rí e gbogbo èyí tí bàbá Akẹ́yẹdé dànù lẹ́yìn èyí o àwọn dànù ni wọ́n dànù fáwọn ẹni ọlọ́run bàbá Akẹ́yẹdé dẹ̀ kọ kí nǹkan bàjẹ́ níjọ́ tí ọ̀rọ̀ kan mí nílẹ̀ yìí láàrin àwọn àgbàlagbà ìdájí wọn dí lọ́dọ̀ dádì wa ọkọ̀ tí wá lálẹ́ dádì wa sọ pé ẹ̀yà bá kí ni tó fẹ́ tó dé ìfẹ́ wọ̀rọ̀ yín náà ni ẹ máa wò pé mo kéré sí i tó bàbá nígbà tó pé àtúnṣe lọ fẹ́ sí ojú ẹ̀sìn ni máa bọ̀ láti bá aago mẹ́rin aago mẹ́rin wọn dọ̀dọ̀ bàbá lọ́dọ̀ mọ́kọ̀ létí ilé jámọ̀ lè kó jálè kó nígbà tó bọ̀ ṣe fẹ́ nu nígbà wọn dé kó tíba mi rí wọn ájò ń kíkì fa nígbà ayé ẹ tó Akẹ́yẹdé ni o òun ló gbé wọn wọn níbẹ̀ bàbá nítọ̀ bẹ́ẹ̀ tí ẹ rí n tó fẹ́ yẹ àfikà bá fẹ́ kì í wo nǹkan náà kọ́ bàjẹ́ ẹni tí èwo nǹkan náà kọ́ bàjẹ́ sọ́dáhùn sọ́rọ̀ wọn bàjẹ́ jẹ́ kò jìnnà tó yí wù nítorí ọba ṣe lọ́gbà inú tí Ọlọ́run ò lè ṣe tí ò ní ṣe kò sí tí ò lè ṣe àmọ́ kò ní ṣe kó bàǹkó lóore jẹ́ ọgbọ́n tó wí káfí ni. وأما الجدار وكان لغلامين يتيمين بالمدينة. Ọlọ́run lójú ń tì mí ilé nìyí nírú kéèkì wọn fẹ́ kú ọ sí wàhálà èsì sọ́dọ̀ ọlọ́mà kò gbọ́dọ̀ wó ni wọ́n sọ ọ̀ma tí nírú fi ta kú pé àmàlé yìí ti lè ma torí ìrìn àjò wọn ọjọ́ra wọn ìrìn àjò Musa àti Ibiru ọjọ́ra wọn àfa sáyìí àtàfà àbátì ìrìn àjò wọn ò lè jọra wọn bí sáyìí tó ń bá rí nǹkan ní sísì àfa àbátì lórí ní náyìn kàkà náà wọ́n ti jọ wí náyìn tó kọ kalẹ̀ tó kọjú sẹ́nìkan náyìn òun náà ní sísì kọ Musa àfa àhìn Musa wà gbọ́ Ibiru yìí gbogbo tí wọ́n kí ló ń ṣe yìí ojú ọ̀nà náà sì dá wa nígbà tó wá di wípé wọ́n fẹ́ túká ló má túká o tó fi wá sọ mí dẹni burúkú ti dá jẹ́ ń ṣàlàyé gbogbo tí mo pàfọ́ọ̀mù lójú ẹ̀fọ́ ọ̀kánu tó wá pàfọ́ọ̀mù nítorí ìlú tí wọ́n dé òru wọn ètè bẹ́ẹ̀ ògbẹ́ngbẹ́ wọn ebi ń pa wọn ẹ fún wa lóúnjẹ wọn ní òṣó oúnjẹ ẹ fún wa lómi wọn ní òṣó omi ọdẹ ẹja sùn dàárọ̀ wọn láwọn èégbàlejò wọn wá lé wọn wọ́n bá fẹ́ jáde nínú ìlú ni wọ́n bá rí ilé tó fẹ́ wọ́n làdírù dáàmà léyìí kí ló tó máa Musa ní ibo ilé wo la fẹ́ ma wọ́n bá fẹ́ ma
ọmọdé ajé pé wọ́n lọ lọ́mọ máa jáde ní òun ò ní bá ọmọdé ànábì ìdírù sì ń gbọ́ ń gba mẹ́sẹ̀gì ìdírù ń gba mẹ́sẹ̀gì tí mo sọ gbà ìdírù bá kọ́lẹ̀ ibi mẹ́lẹ̀ tí ń gbà yìí ọ̀rọ̀ tí wọ́n ń bá mi sọ yìí mo gbọ́dọ̀ ṣiṣẹ́ òun kí lè tó máa wọ́n wá ọmọdé nígbà ọmọdé wa ní wọ́n Musa. Muhammad Gidaru. Gidaru. Fakana ni kula bayni yatimayni bil madinati. Lọ́wọ́ gbọ́dọ̀ wó àwọn ọmọ òrukàn méjì wọ́n ní léwu nínú ìlú ni. Fakana tatawu kanzul lahuma. Ogún wọn ń bẹ ogún dúkìá wọn pẹpẹ ẹ̀rọ wọn ń bẹ nísàlẹ̀ ẹlẹ́yìn. Fakana abuhuma ẹni rẹ ní gbọ́dọ̀ owó sẹẹrẹ fọgbà jẹ. Fakana abuhuma Ọlọ́run ló ti jáde. Fakana abuhuma salihan. Ọlọ́run ní bàbá àwọn ẹni rẹ ní. Ọkọ̀kọ́jà làwọn Ọlọ́run nígbà wọn nílé rẹ ó ṣe wo tí ń bẹ èmi ló fi sọ. Farada rabbuka. Ọlọ́run ni mo fẹ́ máa má lè jẹ fún wọn ní. Ayébúlùgá aṣọ́dáhùnmá. Wọ́n kún wọn fi dàgbà ní kí n mójútó wọn kí tẹ bàbá wọn má bàjẹ́ kún wọn fi dàgbà. Wọ̀nyẹ sábàrì ìjà kanṣáwùmá mẹ́ta mìíràn bíkà. Bàbá wọn gbójú kì í àmọ́ kí n wá gbé láwọn ọmọ lọ́wọ́ pé ẹ sọ ọmọ tí ì ṣe wàhálà mọ́ ọmọ kan ṣe wàhálà torí kò rẹ́ni ṣẹlẹ̀ fún. Wọ́n ti ṣẹlẹ̀ fún ọmọ kan bẹ́ẹ̀ pọ̀jù báyìí lọ ìtẹ́jẹ bàbá yìí ti ṣẹlẹ̀ kálukú ọkàn tó kẹ́ ẹ máa píkẹ̀. Ibi tó fi sí ibi tó bò mọ́ ọmọ àkọ́kọ́ máa gbé tiẹ̀ ń bẹ́ẹ̀ nítorí ó ti ṣe torí kó lè sùn dáadáa. Ọlọ́run ní nsọ́kásí kò tó ni kí n wá yọ dúkìá bàbá wọn jáde fún wọn. Wọ́n máa fà á lítùrú àrí àmúrí dáríjọba mi ìlú máa lọ́mú tẹ̀sí ìsọ̀bùrà. Ìdírù ni èso ọlọ́mọ àti ní pàdé ni Ọlọ́run yẹ wo nǹkan ẹni rẹ kó bàjẹ́. Bí wọ́n ṣe lù wọ́n ṣe tó Ọlọ́run ṣe wọn kù ẹlòmí Ọlọ́run ṣe kù afẹ́ aláǹdásí àmọ́ Ọlọ́run ṣe kù ojúlé yọ ká òde kẹyìn bàbá rẹ kọ́ lọ́wọ́ ṣe ọkù gbani àtọ́dá má bàtọ́ ọmọ ọlọ́mọ jẹ́ wá dànù káwọn ọmọ rẹ kí wọ́n lè he ibi tó o bá dá sí wọn ibẹ̀ làwọn ọmọ rẹ ni wọ́n ti he wá sọ̀rọ̀ rẹ kò má nàbí Muhammad sọ̀rọ̀ nàbí wọn la rí rẹ lásánù sábìkì fi ń sọ yí pé. wọ́n sanu mi ń kà lámúgbó àkọ́tù àìní wọ́n á di màlúù mi ń kà lámúgbó ní nìsáwù kùlìkìtà bùbárà bí nkùlì àìbí kàánà kàkọ́dì kùlìkìtà kàmá dàsáwù kàánà kàkọ́dì kùlìkìtà kàmá dàsáwù. Ọlọ́ba àforíjì wọn. Ọlọ́ba yọ́nú sí wọn. Bàbá wọn o. Má bà ẹ̀yìn wọn jẹ́. Gbogbo tí wọ́n gbójú ayé wọn ṣe ní dáadáa. Gbogbo wàhálà tí wọ́n ṣe. Fún fẹ́dọ̀. Fún Tìjàníyà. Àwọn ẹni Ọlọ́run. Ọlọ́run má dànù wọn láyà. Àti tóbi Ọlọ́run. Ẹ̀dá tó dà nífà. Gbogbo tọ́lọ̀ ń bùn wọn. Wọ́n ti sàmójútó wọn. Ànábì Muhammad. Gbogbo àwọn tí wọ́n sojú. Wọ́n tún sẹ́yìn. Látọ̀rọ̀ bàbá wa ní Kùntù. Ọlọ́run bá ń kàtí yín náà jẹ́. Ọlọ́run bá ń kàtí yín náà jẹ́. Ànábì wa. Bàbá wa Máyàkí. Àlífà Ànákọ́rù. Ọlọ́run sábà foríjì wọn. Àlífà Ọlọ́fà Òtòlé. Alábàdì Ọlọ́run kojú tó. Bàbá wa Àjára ni. Bàbá wa Olùdíje ń pàkátà ni. Bàbá wa Lábẹ́ mi ni. Bàbá wa Dérùbú ni. Akọ́láńdó ni. Bàbá Sọ́fọ̀ Àdáńgbá ni. Bàbá wa Òjìbára ni. Aládodo ni. Àbójútó gbogbo. Ànábì Muhammad. Ọlọ́run àfá. Ọlọ́run àdúrà kọ́lọ́run gbàdúrà yìí. Àfá wa abiyamọ ọlọ́mọba àbójútó. Bàbá wa Kàbírù Tákẹ́. Bàbá wa Ilé-Ìpò ọkọ̀run ọlọ́mọsàbà mójútó yìí. Kó fi orí kí bàbá wa Ilé-Ìpò ọ. Ọlọ́run máa ń pẹ̀lú náà rẹ o. Àwọn ọmọ máa ń pàdé lórí lúgọ ọlọ́mọ pẹ̀lú náà rẹ.
rẹ̀. ولا نبي محمد. Ọlá Ànábì Muhammad. شريف أمسى أنا مدعم أبو شريف Ọlá máa ń tó أردت Ṣẹ̀ríf. أنا مجانا ورفعت أنا مجانا اللهم اسم الفقاء في دين سيادة في علم تفارق في رزق سيئة في بدن توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت يفوز على الصراط والنجاة العيسى يا سلفد ولسان برحمتك يا مرايمين يا آلك الموت ويا صام يا صام اللهم اجعل مع بشكر المؤمنين بل إسلامية و20 سنة من بشرى ومرضي وسدتي وفقتي يا مرايمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه لا قبل حي ولا إمادة ولا نتائج كما يا رب تلقت المرء عباد المرسلين يا رسولون وإن جبنا لهم قالوا حسبك الله ومن اتبعك من المؤمنين ولا حول ولا قوة إلا بالله العلي